caregiver, driver, cleaner. Àwọn máa bá yín get iṣẹ́, àwọn máa fún yín ní job offer. Wọ́n bá ti fún yín job offer tán tẹ́ ẹ ti lárí mọ́. Wọ́n tún lè ṣe débi pé ẹ máa ṣe biometrics gan. Kẹ́ tún máa gbọ́. Ẹni tó kàn ló lè mú. Wọ́n ní ó bà mí kò dùn mí. A lè fi wẹ́n tí ò bà rárá. Pa lónìí pa lọ́la. Ojú náà bá fọ́, làbàràbà ló ń wò. Owó tẹ̀ ń kó lẹ̀ lójoojúmọ́. Ìyẹn gan kọ́ ní ìṣù. Bí kò ṣe pé wọ́n ń ba rẹ́kọ̀dì yín jẹ́. Ẹ̀tàn ni. Ẹ̀tàn lábáǹdì ẹ̀. Bóyá ẹ má ṣàbínú. Ẹ̀tàn paraku ni. Kò sẹ́ni tó fẹ́ gbẹ̀ ní driver láti Nàìjíríà. Kò sí ní Canada yìí tó máa gbà ẹ́. Ṣé rí àwa tá a wà níbí gan.